lónìí o moriba ibà o moriba fọlọ́dúnmọ̀rẹ́ ọba ire ọba títí ibẹ̀ kí bẹ̀bẹ̀ ó tó mọ́ bẹni wọn bá tí ó mọ wa nígbà tí bẹ̀bẹ̀ kan ò ní sí mọ́ aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ní ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ olódùmarè olórúkọ àpèrògo ni olórúkọ àpèrí ìyanu ni olórúkọ àpèríre ni mo ń ké sí un mo tún dé o èmi Ayinde o Aláàfin ọ̀rọ̀ mo tún dé bí mo ṣe ń dé o mo dé bí ìṣe tèmi gbogbo ara mi kìkì ọ̀rọ̀ torí ta ni mo ṣe wá lónìí ṣèbí torí ọdún ayọ̀ fásùsì ni torí ta ni mo ṣe wá lónìí ṣèbí torí ọdún ayọ̀ fásùsì ni ọmọ lọ́jọ́ bí òní ni mo ń ké sí un unit head CDMS access bank ni mo mọ̀mọ́ ń kí un olóríire ọmọ ni gbogbo CDMS supervisor ní ìmọ̀ kí ọ délédélé àṣeyí sam ọdún o àṣeyí sam ọdún unit head àṣeyí sam ọdún o àṣeyí sam ọdún o ọtí sọdún òní ọ̀sẹ̀ tẹ̀mí sí àṣeyí sam ọdún o ṣèbọ́dọ̀ọ́dún arórógbó o ọdún ayọ̀ sani mo ń kí un ọdọọdún aráwùsá o ọdọọdún arọmọbí lórí àtẹ bọ́wá wẹ̀ mọ́ kọ́jíire ló pólé bọ́wá kéré mọ́jọ kọ́jíire ní sáà rẹ̀ bọ́dún ayọ̀ bá ti jíire àbùṣebùṣe ó ti sọdún òní náà àgàdà òní darí ọwọ́ rẹ̀ dànù láṣẹlẹ́dùnmọ̀rẹ́ ọba wọ́n mọ̀ lọ́ọ̀rẹ́ ó sì túmọ̀ bọ̀ ọ̀rẹ́ ìkọ́kànkì ìkọ́balá ìkọ́kànkì ìkejì lọ́nà ọdún ayọ̀ ń ayún lọ ayúnbọ̀ òun lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ̀tẹ̀nà wọ́n tẹ̀lé ìpẹ́ o ọ̀tẹ̀lẹ̀ ìpẹ́ láṣẹlẹ́dùnmọ̀rẹ́ ọba gbogbo CDMS supervisor ní mọ̀ kí ọ wọ́n ní mọ̀ kí ọ o wọ́n ní mọ̀ bá wọn kí unit head àwọn olóríire adúmáradán arẹwà lóbìnrin ó tutù láwọ̀ wọ́n níwà tútù bí àdàbà olóríire ọdún ayọ̀ sani mò ń kí wọn wọ́n wá ní mọ̀ ṣàdúrà fún ọ péré lójú orí o ṣèbíre lójú ọlárí o kójú rí o mọ̀ ríre kójú rí o mọ̀ rọ́lá ṣèbíre lójú yìí rí ọmọ gba yìí káàkiri ni ọtí sọdún iná o ọ̀ní tẹ́ o ọ̀ní tí o àgàdà onídàrí ọwọ́ rẹ̀ dànù gbogbo ohun tó bá ti ń dáwọ́lé yọmọ yọrí sí rere ni iná onítọ́ lọ́wọ́ rẹ̀ onírùkú rẹ̀ wálé láṣẹlẹ́dùnmọ̀rẹ́ ọba gbogbo sẹ́tọ̀ bá ti ń ṣe ọmọ ń ṣe ọ̀ní ṣiṣẹ́ gbá ọ̀ní ṣiṣẹ́ ṣe láṣẹlẹ́dùnmọ̀rẹ́ ọba wọ́n ní kí o wọ́n ní kí ọ̀rọ̀ ọdún ayọ̀ fásùsì wọ́n ní kí ládé wọ́n ní kí lóye wọ́n ní kí bá ti kí ọlẹ́ bàbá tóbi ọlọ́mọ gangan Omuo Ekiti lágbé tìyà o ibẹ̀ láyé mọ yíyá o ṣe bó mú Ekiti lágbé tìyà o ibẹ̀ láyé mọ yíyá o Ekiti sanilé o ṣebí wọ́n lọ́mọ Ekiti ìwọ lọ́mọ Ekiti ọmọ Ekiti kété o ọmọ olókè méjì takọtabo lórí ara wọn òkè lábọ́ bá gbùwọ́lú ayé pé n bá tètè jí n bá bọ́ bàrẹ̀ dí àgbọ̀nlé bàbá tóbi ọlọ́mọ ọdún ayọ̀ unit head ni mo mọ̀mọ́ ó kí n ṣebí wọ́n lọ́mọ Ekiti ọmọ ẹlẹ́yẹ mẹ́ta kẹ́tọ̀nà ọmọ ó bọ̀ ṣebí wọ́n lọ́mọ ẹlẹ́yẹ mẹ́ta òró kàṣàkàṣà ọ̀kan iná ọ̀kan oòrùn ọ̀kan kókó òṣùpá tanilára yàyàyà lé àwọn bàbá tóbi ọlọ́mọ ọmọ Ekiti ọmọ olókè ìbejì takọtabo lórí ara wọn ṣebí wọ́n lọ́mọ wá o ọdún ayọ̀ fásùsì ṣebí wọ́n lọ́mọ wá o ọmọ ẹkùn ìwọ lọ́mọ amúṣù àrógùn rọ̀bẹ́lì àwọn bàbá tóbi ọlọ́mọ ìwọ lọ́mọ abúṣu lílá fótòṣì méjì ìwọ lọ́mọ ó kéréje lé àwọn bàbá tóbi ọlọ́mọ Èkìtì onífẹ́ràn ọkà bíyan láíláí bíyan bá mọ bí òjú bí ń ti lọ ẹlọ́rẹ̀ Efekiti jẹ ọmọ afẹnuládó yan jẹ kẹlẹlẹ náà pòrí kí bàbá tóbi ọlọ́mọ ọdún ayọ̀ ni mo ń ké sí ọmọ olókè méjì takọtabo lórí ara wọn òkè lábọ́ bá gùn wọ̀lú ayé pé lónìí o mo rí bàbá tóbi ọlọ́mọ ayọ̀ sani mo ń kí n adúmáradán arẹwà lóbìnrin gbogbo CDMS supervisor ní mọ̀ kí ọ wọ́n ní mọ̀ kí ọ wọ́n láwọn nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú wọ́n láwọn nífẹ̀ẹ́ rẹ̀ dọ̀kàndọ̀kàn wọ́n láwọn nífẹ̀ẹ́ rẹ̀ dé gbogbo ara wọ́n wá ní mọ̀ ṣàdúrà fún ọ pé orí ní báṣírí orí o èékánná ọwọ́ àbáṣírí ọwọ́ o èékánná ẹsẹ̀ ní báṣírí ẹsẹ̀ ṣèbáṣọ aṣọ ní báṣírí ara àṣírí òdì tún láṣẹlẹ́dùnmọ̀rẹ́ ọba
wọn ò ní irúkú rẹ̀ wálé ọmọ rówó ná ọmọ rí gbà lò wọn ò ní gbé ọ dìgbàdìgbà gbogbo tó bá ti ń dáwọ́dé yóò mọ yọrí sí rere ọ̀rí bá ti ṣe ọ̀rọ̀ náà gbégbá láyé a ní fojú sunkún rẹ̀ láṣẹ Elédùmarè ọba ìwọ náà ó ní fojú sunkún ẹbí ọ ní fojú sunkún ara ọ ní fojú sunkún ọ̀rẹ́ gbogbo àwọn CDMS supervisor táwa ní ìmọ̀ kí ọ ẹ níjọ fojú sunkún ara yín láṣẹ Elédùmarè ọba unity ẹ̀dí wa ọdún ayọ̀ sáà ni mo ń kí ìhun àṣeyí sam ọdún ooo àṣeyí sam ọdún àṣeyí sam ọdún ooo àṣeyí sam ọdún ooo ọtí sọdún ò níyàn ṣe tẹ̀mí sí i àṣeyí sam ọdún ooo ṣèbọ́dún ẹ lóde làwa bá ọ ṣe ọdún ayọ̀ ọdún ẹ lóde làwa bá ọ ṣe ṣèbọ́dún ẹ lóde làwa bá ọ ṣe unit head ọdún ẹ lóde làwa bá ọ ṣe gbogbo access àwọn tí yóò rọdún wọn ń bẹ láti mọ́lẹ̀ o àwọn tí yóò rọdún wọn ń bẹ ní sàòkú o ìbọdún ẹ lóde làwa bá ọ ṣe. Happy birthday ọdún ayọ̀ Fásùsì gbogbo CDMS supervisor wọn ní ká máa kìyìn délédélé wọn ní ká máa kìyìn dọ́nàdọ́nà ẹ ti ṣọdún òní náà ẹ nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ láṣẹ Elédùmarè ọba àgàdà òní darí ọwọ́ yín dànù unit di access bank gbogbo CDMS pátá wọn ní ká máa kìyìn wọn ní ká máa kìyìn wọn ní àṣeyí ṣàmọ́dún ire lójú owó rí kójú yín ó máa ríre wọn ní ire lójú ọlá rí wọn ní níre là á sọ̀rọ̀ àtàrí wọn ní ire kó máa jẹ́ tiyín owó ńláńlá kó máa fòdèdè yín ṣe bùgbé happy birthday once again ma.